La taqtulu awladakum wa akrimu asiyadakum wa asinu islamahum kay yunjizu ahlamahum. La taqtulu awladakum. Àwọn ọmọ yín ẹ má pa wọ́n o, ẹ má pa wọ́n, ẹ má pa wọ́n, ẹ má pa wọ́n, ẹ má pa wọ́n lápá ayé, ẹ má pa wọ́n lápá ọ̀run. Wa akirimu asiyadakum. Ẹ má pa wọ́n náà ni pé gbogbo tó bá yẹ kẹ́ ẹ ṣe fún wọn lẹ́tọ̀ọ́ yín ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe kẹ́ ẹ tún bẹ lọ́n kó rìn lọ́wọ́ kẹ́ ẹ lè ṣe kẹ́ ẹ lè pè fún wọn. So ìyẹn ni òfin ní jẹ́ wípé lẹ́ẹ̀ṣẹ̀ jàǹbá fún wọn àbẹ́ pa wọ́n àbẹ́ dùn wọ́n lẹ́tọ̀ọ́ wọn. So bẹ́ẹ̀ náà gbogbo àwọn tó ti ṣáájú fún yín ẹ má mójútó wọn o, ẹ má pọ́n wọn lé, ẹ má ṣàpọ́nlé wọn, ẹ má fojú di ẹnìkan kan o. Gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin tẹ́yin náà ń ṣe ìyàwó, tẹ́ ń sọkọ, tẹ́ ń fọ́kọ, tẹ́ ń ṣe ìyàwó, tẹ́yin náà di bàbá, bẹ́ẹ̀ ni ẹ ti máa ṣe o, kẹ́ ẹ máa mójútó, kẹ́ fi lè máa tó lé yín bẹ́ẹ̀. Wa